Orí ètò wa ọgbọ́n inú náà ni a wà ní wákàtí ọ̀wọ̀ yìí. A tún ní kí ẹ̀yin èèyàn wa ká fi tó yín létí. Tá a bá rántí ní bí ọdún mélòó sẹ́yìn, àwọn kan wà tí ó jẹ́ wípé lásìkò ìgbà tá à ń pariwo wípé ọmọ Yorùbá àsìkò tó yẹ ká gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kó àwọn jàǹdùkú wọ̀lú yìí nítorí pé wọn ò fẹ́ rere fún orílẹ̀-èdè wa. Asọ́ngbà náà wípé àsìkò tó, ṣùgbọ́n torí pé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n sọ wípé àwọn ò fẹ́ kí bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó líìdì àwọn nítorí wípé wọ́n fojú wò wọ́n wípé wọn ò kàwé. Ṣùgbọ́n téèyàn ò bá kàwé tó bá ka ọgbọ́n orí ẹ̀, ǹjẹ́ kò tó? Àwọn kan jáde nígbà náà tí wọ́n sọ wípé janujanu orí afẹ́fẹ́ ni wọ́n, wípé wọ́n kàn ń lérí, wọ́n ń ṣe gàrú lásán ni. Lásìkò yìí tí ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu, pírẹsidẹ́ǹtì wa lórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n ti wá tú bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sílẹ̀ nínú ìgbèkùn tí àwọn Fúlàní fi wọ́n sí láti má jẹ́ kán dé orílẹ̀‐èdè bàbá wọn, tọ́lọ́run tí wá fi ẹsẹ̀ wọn lélẹ̀ báyìí lórílẹ̀‐èdè kóòtù òjíire, tí wọ́n sì kọ lẹ́tà tí wọ́n sì ṣìpẹ̀ fún ìjọba wípé kán fún àwọn ní àṣẹ láti gba ìran àwọn sílẹ̀, tó dẹ̀ jẹ́ wípé ìjọba bàbá wa Chief Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ọwọ́ sí, tí wọ́n fi dá ìrù ẹkùn sílẹ̀ láti tú àwọn ọmọ kóòtù òjíire kalẹ̀ kúrò nínú ìgbèkùn àwọn agbénipa wọ̀nyí. Mo fẹ́ kí a wá mọ̀ báyìí wípé àsìkò yìí la ó mọ àwọn tí wọ́n jẹ́ janujanu, àsìkò yìí la ó mọ ẹni tó jẹ́ jagunjagun. Mo fẹ́ kájọ péjọ wo fídíò tá a fẹ́ wò yìí. Bàbá wa Sunday Ìgbòho Òòṣà, Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, dókítà wa, wọ́n ti jáde tán. Mo fẹ́ ká wò bí wọ́n ti wọnú igbó tó àwọn Fúlàní wọ̀nyí lọ. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá sọ wípé òun dógun, òun pa ogún, òun pa ọgbọ̀n, tó sì délé tó tẹ ọmọ adìyẹ 40 pa, bójú ọba tó togun ó yẹ kó tó ti lé. Èdè Yorùbá ni. Ẹ jẹ́ kájọ wo fídíò yìí ká lè mọ̀ wípé Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó kájú ẹ̀. Ta la ó wá pè ní janujanu báyìí? Ta la ó pè ní jagunjagun nínú àwọn tí wọ́n ń lọ sórí fọ́nrán láti máa sọ wípé janujanu ni bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà? Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ àfọ̀rọ̀gùn, torí wọ́n ní ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wá. Ẹ jẹ́ kájọ péjọ wò, kájọ wo sinimá yìí. Ẹ jẹ́ á wo fídíò yìí tí Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n fi wọnú igbó tọ̀ àwọn agbénipa wọ̀nyí lọ. Ẹ jẹ́ kájọ wò. Ṣùgbọ́n náà àkọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa, àlejò wa lẹ jẹ́ 100% àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí. DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful. DPO ìlú bàbá DPO ẹ̀ lè bàlúwà jẹ́ o, ọmọ kó mọ̀ sọ ní o. Ẹ wà very careful. Táwọn Fúlàní bá ń fún yín lówó, ẹ wà very careful pẹ̀lú wọn. Tí Fúlàní bá ń fún yín lówó, wọ́n tó ń ṣe tẹ́ ń support wọn, owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o. Owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o. Mo dẹ̀ burú débẹ̀. Ọ̀rọ̀ yé mi lọ́tùn, ó tún yé mi lọ́sì. Mo kàkà Tá a bá sọ wípé ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè, mo jágbére gan. Mo fàájì búra. ọmọ àlè yàtọ̀ sọmọ ọkọ. Tí ẹ bá gbé ènìyàn wá, mo fún 2 hours tí wọ́n bá gbé wá. Ẹni tó bá mọ̀ wípé mo ń fi sẹ́dẹ̀dẹ̀ máa pọ̀ sẹ̀rọ̀ tí òun wọ́n sáré. jẹ́ ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, Táwọn lótìtọ́ ẹlòmíràn àti àwọn tí wọ́n lódodo, bá gbé wọn lẹ̀. nínú ìwà wọn la ó ti mọ̀.
ṣùgbọ́n kì í ṣe wípé ká kàn máa lẹ́nu lásán ká máa kó agbádá funfun wọ̀ káàkiri ká máa gbé ọ̀pá jọ̀ràn kiri káàkiri òun kọ́ la ó fi mọ èèyàn tó jẹ́ wípé ó lè jà fún èèyàn. Ti Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo wa la mọ̀ wípé kò retí owó lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan. lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọbẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbòì kí lorúkọ tẹ wá ń bí wáyé. Mọ̀lẹ́kùn fún gbogbo àwọn agbénipa àwọn agbésùmọ̀mí wọ̀nyí nítorí ìpa tí wọ́n ń pa àwọn èèyàn wa ó ti tó gẹ́. A pariwo ọ̀rọ̀ yìí láti 2019 títí tó fi di 2020 tí ọ̀rọ̀ EndSARS tó ṣẹlẹ̀. Nígbà tó di 2021 tí wọ́n rí pé Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó gbé ìgbésẹ̀ tó nípọn láti gba ọmọ Yorùbá kúrò lọ́wọ́ àwọn agbénipa. Àwọn ẹni ibi wọ̀nyí wọ́n pèrò pọ̀, wọ́n yabo ilé ẹ̀, wọ́n pa àwọn èèyàn sí lọ́rùn. Gbogbo wa la rántí Àdògán àti Àfáà Fàtáì. Gbogbo wa la rántí gbogbo àwọn tí wọ́n kó lọ nínú ilé Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí arábìnrin wa tó wà ní Canada nísìn tó jẹ́ ọ̀kan nínú wọn. Ohun tí ojú arábìnrin yìí rí kò ṣeé fẹnu sọ. A mọ̀ wípé wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ lásìkò ìgbà náà, ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè ó ṣe é débi tó jẹ́ wípé ó di Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mú, tó sì jẹ́ wípé àsìkò ìgbà tí Ọlọ́run ọba Elédùmarè tó wá tú sílẹ̀ lọ́lọ́run gba ìrù ẹkùn ló fi lé e lọ́wọ́. Eléyìí nísìn ó fi hàn wípé ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ó yẹ ká ti máa rí wípé a ti ń rí ọmọ ọkọ àtọmọ àlè yàtọ̀ báyìí. Ẹ jẹ́ ká mọ ẹni tí a ó gbọ́kàn wálé. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ lórílẹ̀-èdè Yorùbá ó ṣẹlẹ̀ látijọ́ bí? Kò ṣẹlẹ̀ látijọ́, ṣùgbọ́n tí kì í bá ṣe wípé oorun àjọsùnpọ̀ tó mú ọmọ àlè gbẹ́sẹ̀ lọ́mọ ọkọ, òun ló fà á tí gbogbo eléyìí ṣe wáyé. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ṣé ó yẹ ká máa bá ewúrẹ́ pẹ̀lú àgùntàn lórí àkìtàn kan náà láì jẹ́ wípé a yànnàná wọn sọ́tọ̀ọ̀tọ̀? Ṣùgbọ́n ọmọ Yorùbá bọ̀ wọ́n ní ẹ jẹ́ kí èpò àti àlìkámọ̀ kan máa dàgbà pọ̀. Tó bá yá, a ó mú èpò, a ó mú jáde kúrò nínú àlìkámọ̀. Mo mọ̀ pé ojú ìjà ti ń farahàn ní làṣà báyìí. Gbogbo àwọn ọmọ Yorùbá àti mẹ́ni tó fẹ́ wa dénú. ní 19 àbí ẹ jẹ́ ká ra àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán gbogbo ẹ̀ la máa lékùn nùgbò. Wọ́n di janujanu ní wákàtí ọ̀wọ̀ yìí. gbogbo nùgbò ẹ̀ la máa fọ́. bá ti rẹ́sùn àwọn ọmọ ẹ̀ tán gbogbo nùgbò ẹ̀ la máa fọ́. àgbọ̀dọ̀ rẹ̀ nù sáfù yà àgbọ̀dọ̀ rẹ̀ nìkan. ẹ̀ǹkan tó bá fẹ́ gbé ọmọ wa gbé nùgbò. bá ti rẹ́sùn àwọn ọmọ ẹ̀ tán. Kóòtù òjíire tó fi gbogbo nǹkan kẹ́ wa, tó mọ̀ wípé àwa gangan ni a lè pè ní ènìyàn ní orílẹ̀, tó jẹ́ pé àwọn èèyàn tó wà lórílẹ̀ káàkiri àgbáyé wọ́n tara wa ya lọ. Gbogbo wa la tẹ rójú ìjà ńlá sábà yìí. Ẹ jẹ́ ká máa bá ètò yìí ká máa bá a bọ̀ lórí Ọgbọ́n Ọnú channel yìí náà ni. Ẹ máa bá wa subscribe, kẹ́sì máa tẹ like. Ẹ máa bá wa comment lórí ètò yìí kó lè máa rìn. Ẹ share sí gbogbo àwọn platform yín. Èdùmàrè kò ní jẹ́ kí àkósọ́wọ́ àwọn ẹni bí wọ̀nyí. Títí dìgbà míì tẹ́ ó tún máa gbọ́ wa. À ń kí wa wípé ire o.